Ẹ kú dédé lásìkò yìí. Orúkọ tèmi ni Mr. Jaiye TV. So ẹ máa bá wa ká lọ. Ìtàn tá a mú wá fún yín lénìí ni ọ̀rẹ́ mi. Adùnọlá jẹ́ ọmọbìnrin tó rẹwà, ó jáfáfá, ó ní ìwà ìrẹ̀lẹ̀. Bí Adùnọlá ṣe ń dàgbà sí, bẹ́ẹ̀ ni ẹwà rẹ̀ ń jáde sí. Kò sẹ́ni tí ò rí Adùnọlá tí ò ní rí pé ẹni tí Ọlọ́run fún ní ẹwà dáadáa. Adùnọlá máa ń sọ̀rọ̀ tó jọjọ́ orí ẹ lọ. Ní táwọn èèyàn fi rí pé ọmọ tó jáfáfá ni. Adùnọlá ò tí ju bí ọmọ bí ọdún 10 lọ. Ṣùgbọ́n tó bá ń bá ìyá rẹ̀ tó ń gbọ́dọ̀ rẹ̀ dámọ̀ràn, bí ẹni pé ọ̀dọ̀ àgbàlagbà ló ń bá dámọ̀ràn. Ọ̀dọ̀ ìyá rẹ̀ ló ń gbé. Ìyá rẹ̀ yìí kò là kò ságbe ni wọ́n ti dàgbà. Ṣùgbọ́n kò sówó púpọ̀ lọ́wọ́ wọn. Eléyìí ló máa ń mú kán lọ ṣiṣẹ́ ní lọ́dọ̀ olówó kan tí wọ́n ń pè ní arígbábuwó. Òpin ọ̀sẹ̀ ni wọ́n máa ń lọ sí bíbẹ̀. Wọ́n ó bá arígbábuwó tún gbogbo ọgbà wọn ṣe. Wọ́n ó bá wọn fọlẹ̀ àti fọ aṣọ àti fọ máńsìnì ẹ̀rọ fọṣọ. Ó ti ní iye tí arígbábuwó máa ń fún ìyá Adùnọlá tó ń ṣe Fóyèkẹ́ ní oṣooṣù tó bá ti ń lọ ṣe iṣẹ́ ní ẹ̀ẹ̀kan lọ́sẹ̀. Bó ṣe di ọjọ́ kan tí máa ń bọ̀, ní Adùnọlá bi ìyá rẹ̀ pé ìbéèrè kan wà tí mo ṣẹ̀ fẹ́ bi yín, màmí. Ìyá rẹ̀ ti mọ̀ pé oníbéèrè ni Adùnọlá, pé ó máa ń béèrè ìbéèrè púpọ̀. Ó ní ọkọ mi, ṣé wàá béèrè báyìí ni àbí ńgbà tá a bá délé? Ó ní Adùnọlá ní màmí bá ṣe ń ṣiṣẹ́ lọ́dọ̀ bàbá Àmọ̀kẹ́. Àmọ̀kẹ́ jẹ́ kan náà ọmọ arígbábuwó. Ẹgbẹ́ ni Àdùkẹ́ àti Adùnọlá. Eléyìí mú kí wọ́n máa ṣe bí ọ̀rẹ́. Ní ìgbà tí Adùnọlá bá ti tẹ̀lé ìyá rẹ̀ lọ ṣiṣẹ́ níbẹ̀, wọ́n jọ máa ń ṣeré. Ó ṣe jẹ́ pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà Adùnọlá máa ń bá ìyá rẹ̀ ṣiṣẹ́ ní gbogbo ìgbà. Adùnọlá ò tí ju ọmọ ọdún 10 lọ. Bẹ́ẹ̀ tí ń sọ̀rọ̀ yìí lọ, ìyá rẹ̀ ní ọkọ mi, ó ṣe jẹ́ ká délé kó fara béèrè àwọn ìbéèrè rẹ̀ yìí. Ṣé bí ilé náà láti fẹ́ dé yìí? Nígbà tí a fẹ́ délé, nígbà tí délé t'Adùnọlá jẹun tán, ó tún bi ìyá rẹ̀, ó tún ní màmá, ọmọ ẹ jókòó, mo ní ìbéèrè tí mo tún fẹ́ bi yín. Ẹ wò, mo ṣàkíyèsí pé gbogbo àwọn ẹ̀gbọ́n mi, Adùnọlá ló ń béèrè ìbéèrè báwọn. Alàgbé ló kọ tí gbogbo wọn ń jẹ́. Ṣùgbọ́n èmi nìkan ni mò ń jẹ́ Owólabí. Adùnọlá Owólabí lèmi ń jẹ́ nílé ìwé. Kí ló fà á? Ìyá Fóyèkẹ́ mú kanlẹ̀. Ó ní Adùnọlá, ìbéèrè ńlá ló béèrè yìí. Mo ti ní mo máa sọ fún ọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo rò pé àsìkò tí tó èmi àti bàbá rẹ̀. Ó dàgbà àsìkò tí tó báyìí. Torí o ti ń gbọ́n dáadáa. Wò mí dáadáa. Èmi kọ́ ni mo bí ọ. Ìyá rẹ̀ ni mo jẹ́. Sọ gbogbo àwọn tó ń jẹ́ alàgbé yẹn, èmi àti bàbá rẹ̀ àgbà la bí wọn. Orúkọ tí ìdílé bàbá rẹ̀ àgbà ń jẹ́ ni Alàgbé. Ṣùgbọ́n ìyá rẹ̀ ni Àwàbí. Nígbà tí ìyá rẹ̀ sì ti fẹ́ bàbá rẹ̀, Owólabí náà ń jẹ́ ní ìdílé bàbá rẹ̀. Ọmọ méjì ni ìyá rẹ̀ bí. Wò, inú ìjàmbá ọkọ̀ ni ìyá rẹ̀ àti bàbá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ ti pàdánù ẹ̀mí wọn tó fi kú ìwọ nìkan. Láti ìgbà ni mo sì gbọ́ tí mo ti ń tọ̀. Ọmọ ọdún 3, ó kù díẹ̀ kó pé ọmọ ọdún 3 ni ìjàmbá ọkọ̀ ìṣẹ̀lẹ̀. Àti ìgbà ló ti wà lọ́dọ̀ mi. Ní tí mo fẹ́ kó mọ̀ ló ti mọ̀ lónìí. Àti òpá sọ fún ọ tẹ́lẹ̀. Ṣùgbọ́n Ọlọ́run ti sọ pé òní ni àsìkò tó. Adùnọlá mí kanlẹ̀. Ojú rẹ̀ fàroro. Ìyá rẹ̀ ní kọjú sí mi. Kí ló fẹ́ fàroro ojú rẹ̀? Mo ti kọ́ ẹ lẹ́kọ̀ọ́ pé ìdákùsọ ayé ọwọ́ Ẹlẹ́dàá ló wà. Òun ló sì máa ń ṣe ìsàkó ayé ìbò ṣe wù. Má gbàgbé tí mo ti kọ́ ẹ. Pé ohunkóhun tẹ́lẹ̀dá bá ṣe fún yàn, pé ọpẹ́ náà ni kéèyàn máa dú. A sì ní ipò láti pe Ẹlẹ́dàá lẹ́jọ́. A sì ní ipò láti bi Ẹlẹ́dàá ní ìbéèrè kankan. Bí èsì pé ká gba tí Ẹlẹ́dàá bá ṣe fún wa, kí lẹ wá fẹ́ rojú fún? Adùnọlá tún wojú ìyá rẹ̀. Kí ló wá fa ìjàmbá ọkọ̀ yìí? Ṣé bàbá mi ló wa ọkọ̀ lọ́jọ́ yìí? Tó bá jẹ́ bàbá mi, ṣé bàbá mi ò tí ì wọkọ̀ mọ́ wà dáadáa? Àbí kí ló fà á? Ìyá rẹ̀ mí kanlẹ̀. Mo mọ̀ pé ó béèrè ọkọ mi. Tẹ́sí sí mi kó gbọ́ mi dáadáa. Èyí sọmọdé mọ́. Àti pé àtijọ́júmọ́ ni mò ń dàgbà sí. Ó ti lé ní ọmọ 70 ọdún. Mo ti lé ní ọmọ 70. Àkókò mọ̀ gbà tí Ọlọ́run máa ní ọlọ́jọ́ dé. Mọ́ mi o. Ọlọ́jọ́ kankan ò tí ì dé o. Adùnní ló ń sọ̀rọ̀ báwọn. Adùnní ọkọ mi máa jẹ́ ọ̀rẹ́. Ó lọ lé ọkọ lójú mi. Ìwọ náà ó ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan rere lójú mi ní agbára Ọlọ́run. Wojú mi Adùnọlá. Wọ́n fagbára wà nǹkan kan nílé ayé o.
ká tó wá ilé ayé. Omi ẹlẹ́dàá tó dá wa, ó ti dá gbogbo tá lò nílé ayé. Ó sì ti kọ gbogbo tí ẹ̀dá kọ̀ọ̀kan ó dà nílé ayé. Ìpọ́njú, àìlèní sùúrù ló mú kí àwa ẹ̀dá ká máa sáré àsápajúdé, ló mú ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá sáré ju kádàrá lọ. Tẹ́tí sí mi dáadáa ọmọ mi, má fi agbára wá nǹkan kan. Jẹ́ n fún alápẹ̀rẹ̀ kan. Ǹjẹ́ o mọ̀ pé tí obìnrin bá lóyún, oṣù 9 ni oyún náà gbọ́dọ̀ lò nínú obìnrin. Adùnọlá níbẹ̀ ni. Ọmọ tí obìnrin bá bí oṣù 9 tó pé, báyá ní oṣù 6 àbí oṣù 7 àbí oṣù 5 àbí oṣù 4, mọ́ ni oṣù ọmọ náà tí ì pé. Lóòótọ́ oore ìdùnnú lọmọ náà ó jẹ́ fún àwọn òbí ẹ̀, ṣùgbọ́n oore tó tún mú ìnira dání ni. Torí mo gbé ọmọ náà sínú ìgò ni. Àwọn òbí rẹ̀ ó mọ̀ dààmú lọ, wọ́n mọ̀ dààmú bọ̀, wọ́n mọ̀ dààmú lọ, wọ́n mọ̀ dààmú bọ̀. Bẹ́ẹ̀ ni mo tún máa ná ọ̀pọ̀lọpọ̀ owó. Díẹ̀ nínú àwọn ọmọ ilé yè, díẹ̀ nínú àwọn ọmọ ìsílẹ̀ máa yè. Bí ọ̀rọ̀ ní orí tí ọ̀pọ̀lọpọ̀ tí àwọn ẹ̀dá máa ń fi agbára wá nígbà tí àkókò tọ́lọ́run bá tó fún ọ bá ti tó. Ìgbà tí ẹlẹ́dàá bá kọ fún ẹ pé èèyàn lè fa agbára wa, kó gba ọ̀nà àlùmọ̀ǹkọ́ wá agbára náà, kó gba ọ̀nà tí ó tọ́, tàbí kó ṣe lọ sí ọ̀dọ̀ èṣù, kó wá orí náà tipátipá. Ṣùgbọ́n orí náà ni ó dàbí obìnrin tó bá bímọ tí oṣù rẹ̀ ò pé. Orí náà ó mú ìdààmú wá, wàhálà àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan míì tí ẹlẹ́dàá ò kọ sínú ayé èèyàn wá fún. Ṣùgbọ́n orí tó bá wá sí ọ̀dọ̀ ènìyàn nígbà tí ẹlẹ́dàá kọ fún yàn gangan, orí ọ̀run ni. Ìtura ni yóò mọ mú wá. Orí náà ní dẹni náà láàmú rárá. Àdùnní wojú ìyá rẹ̀ máàmí. Ṣùgbọ́n kò sí ní tàdúrà ò lè ṣe. Tẹ́lẹ̀dàá bá kọ pé èèyàn ò ní oore kan bí ọmọ 40 ọdún, tí ẹni yẹn bá gba àdúrà dáadáa, tó sì fi àdúrà tìlẹ́gbẹ̀ẹ́, tó fi sísin Ọlọ́run tìlẹ́gbẹ̀ẹ́, ṣé Ọlọ́run ò lè fún ní orí náà ní ọmọ 20 ọdún ni? Àbí 25 fóyòkù rẹ́rìn tó ń ṣe ìyá Àdùnní. Mo kú jẹ́rìí rẹ, ọpọlọ rẹ ń ṣiṣẹ́, mo mọ̀ pé ó béèrè. Tí ẹlẹ́dàá bá kọ pé òun ò fún ẹlẹ́dàá ní orí ní 20 ọdún, ẹgbẹgbẹ̀rún àwẹ̀, ẹgbẹgbẹ̀rún àdúrà, ẹgbẹgbẹ̀rún ìsìn Ọlọ́run, kò ní kí ẹlẹ́dàá yí ìpinnu rẹ̀ padà kó wá ní òun ó ṣe orí náà fún ní ọmọ 20 ọdún. Bí 40 ọdún náà ó pé, ẹlẹ́dàá ò ní forí náà lé lọ́wọ́. Ẹlẹ́dàá tó kọ pé 40 ọdún lòun fẹ́ fún, ẹlẹ́dàá mọ̀ pé 40 ọdún náà ni orí náà tọ́ fún. Ó mọ àǹfààní àti oore tí orí náà mú wá fún ní 20 ọdún. Ó mọ̀ pé yóò ti ní ìrírí àti ọgbọ́n àti ọ̀pọ̀lọpọ̀ òye tí ó fi lè tọ́jú oore náà tóun bá fún ní 40 ọdún. Tẹ́ni náà bá wá lé ní sùúrù, ó lè gbọ̀nà yídáyídà, ó gbọ̀nà tí ó tọ́, tàbí kó lọ sọ́dọ̀ èṣù kó lọ fa orí náà ní 30 ọdún àbí ọdún 45. Adùnọlá mi kanlẹ̀, ó ní màámi, kí lẹ wá fẹ́ fàyọ nínú ẹ̀kọ́ tí ẹ kọ́ mi, ọ̀rọ̀ bàbá rẹ̀. Orí bàbá rẹ̀ dáa o. Láti ìgbà tó ti fẹ́ ọmọ mi tó jẹ́ ìyá rẹ̀ ló ti dáa, ṣùgbọ́n ó máa ń kánjú, ó máa ń fẹ́ ní gbogbo nǹkan kíákíá. Wò ó, bàbá rẹ̀ ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kan tó ń lò tẹ́lẹ̀, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ kékeré ni. Bàbá rẹ̀ wá ń wò láti tún ti ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńlá mi ẹ̀ṣẹ̀ ní. Ẹnìkan ló wá fi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńlá yìí lọ, ọkọ̀ ìdára, ṣùgbọ́n owó tí ẹni pẹ́ta kéré sí owó tó yẹ kó jẹ́. Fún àpẹẹrẹ, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó yẹ kó jẹ́ ń bí mílíọ̀nù 2 àbí mílíọ̀nù 1 àti mílíọ̀nù 2 dé díẹ̀, tí wọ́n á ní kéèyàn wá rà ní mílíọ̀nù 1 owó tó lé pẹ́sẹ́pẹ́sẹ́, torí pé ní lọ́nà nínú owó yìí ló wọ bàbá rẹ̀ lójú. Ṣé bí mi ò kúkú mọ̀ pé bàbá rẹ̀ àgbà, ọ̀rẹ́ bàbá rẹ̀ àgbà, ó ní ọmọ kan. Ọmọ yìí ó ti lọ sí orílẹ̀-èdè àwọn Árábù, tó lọ iṣẹ́ ń bẹ̀ fún odidi ọdún 2 láti lọ gbìyànjú ajé. Nígbà tó dé, ọmọ yìí àti ìyá rẹ̀ bí ẹgbẹ́ ìwọ́ jẹ́ bí ọ̀rẹ́. Ọmọ ẹ̀ ló lọ sọ fún bàbá rẹ̀ pé òun tó fẹ́ gbìyànjú láti lọ sí orílẹ̀-èdè mi, tó ń sọ orílẹ̀-èdè Canada, tó yẹ kí ó mú owó tó ti kó bọ̀ ní orílẹ̀-èdè àwọn Árábù kó fi dá okòwò sílẹ̀ ní orílẹ̀-èdè, ó tún lóun fẹ́ lọ sí orílẹ̀-èdè Canada. Àsìkò ìgbà tó ń rẹ́ni tí ó ràn lọ́wọ́ láti bá tòwé Canada igan náà wá fọkọ̀ lọ bàbá rẹ̀. Iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe ó mú kí bàbá rẹ̀ yóò wò pé bàbá rẹ̀ lè ní ìrànlọ́wọ́ tó lè ṣe fóun láti lè bá òun to ẹni tó lè to orílẹ̀-èdè Canada. Ló bá sọ pé òun mọ̀yàn, ẹni náà ní mílíọ̀nù lé pẹ́sẹ́pẹ́sẹ́ kan lòun ó gbà, pé kò ní yẹ, pé gbogbo tó nílò, ìwé dọ́kúmẹ́ǹtì tó nílò ẹni náà ó wà. Bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ ti gba owó ní ọwọ́ ọ̀rẹ́ ìyá rẹ̀ yìí, ní tó ń ṣe ọmọ ọ̀rẹ́ rẹ̀ bàbá rẹ̀ àgbà. Kẹ́rẹ́ tó gbowó yìí ló fi ra ọkọ̀ èyí tó fi wá fi lọ. Ó ta kékeré tó ń lò ó fi kùn. Ó gba ìwé ìrìnnà ẹni tí wọ́n wá fi lọ. Ó kúkú mọ̀ pé òun ò ṣe nǹkan kan.
ó kàn bá wá àwọn ayédèrú kọ́fídẹ́ẹ̀tì kan ó bá wọn mú lọ ibi tí wọ́n mú lọ nígbà tí ó sì jáde. Mo fún ẹni ní ìwé ìrìnnà tó ń ṣe físà láti lọ sórílẹ̀-èdè Canada. Ìrírí tó ṣe fún ẹni ni pé ẹni tó ń fẹ́ fún tí ó bá tó pé tí mo bá fún ní ìwé ìrìnnà pé ẹni náà yóò dá ìdá 100 padà nínú owó tí ó bá kó sílẹ̀. Nígbà tẹ́ni rí pé mo fún òun ní ìwé ìrìnnà, gbogbo owó tó ti kó bọ̀ ní ìlú Árábù tó ti lọ ṣiṣẹ́ náà tó ti kó sílẹ̀ fún bàbá rẹ̀ yìí. Bàbá yìí ti fowó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. Wọ́n máa ń béèrè pé ó dá owó padà ni. Ó ní kó ní sùúrù yóò fún ṣe ní ẹjọ́ kò sí bá jà o nítorí bí ó fi fún ni ra mọ́tò. Bàbá rẹ̀ ní òun mọ̀, bàbá rẹ̀ sọ fún ìyá rẹ̀ pé òun mọ̀ dá owó yẹn jọ díẹ̀díẹ̀. Ó mọ̀ pé gbogbo ìgbà yìí mi ò mọ̀. Wọ́n ti ra ọkọ̀ tán wá gbé kí wa kí ìyá rẹ̀ tó pè mí kó tó sọ tí bàbá rẹ̀ ṣe fún mi. Mo di wọ́n mọ́ pé mo ní kí ni ìyá rẹ̀ gbà pé kó ṣe irú ilé ìfúsí. Ó lóhun náà mọ̀ pé tó wà nínú ọkọ̀ rẹ̀ láti ṣe lélẹ̀ pé òun ò gbọdọ̀ fọwọ́ pa wọ́n fún mi bẹ́ẹ̀ la gbọ́rọ̀ ẹ̀ sínú. So níjọ́ tí mo ní ìjàmbá ọkọ̀ yìí níṣẹ́ ni wá kí wa. Nígbà tí wọ́n wá kí wa wọ́n fẹ́ máa lọ ni wọ́n wá takú pé o ò lọ pé wọ́n bá mi ṣeré di òpin ọ̀sẹ̀. Ṣebí èmi kúnkún bọ̀ wá sí agbègbè táwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ń gbé ní ọjọ́ kejì ìjọ́ yìí. Mo bá ní ká máa lọ pé èmi ò gbé ọ wá ní ìjọ́ ìgangan lọkọ̀ ní ìjàmbá ni bàbá rẹ̀ àti ìyá rẹ̀ àti ẹ̀gbọ́n rẹ̀ ní kú nínú ìjàmbá ọkọ̀ yìí. Lẹ́yìn tí wọ́n kú nínú ìjàmbá ọkọ̀ yìí tán gbogbo wa ló dùn. Ní ìgbà igan ni ọ̀rẹ́ bàbá rẹ̀ àgbà tí bàbá rẹ̀ gbowó lọ́wọ́ ọmọ rẹ̀ ló wá bá bàbá rẹ̀ àgbà. Ọ̀rẹ́ bàbá rẹ̀ àgbà tímọ́tímọ́ àti kékeré ni. Ó wá ní kémi àti bàbá rẹ̀ àgbà ò jókòó. Ó wá lóun fọwọ́ òun ṣe ohun ó dùn ohun tóun ṣe fẹ́ dọ̀bálẹ̀ mo sáré dìímú. Bàbá rẹ̀ àgbà náà dìímú. Ó lóun mọ̀ pé bọ́wọ́ ẹ̀ ṣe rí nìyẹn o. Ó ní ṣe bí wọ́n mọ̀ pé ọmọ òun kó fún bàbá rẹ̀ kó bóun fi to ìwé ìrìnnà. Bàbá rẹ̀ àgbà lóun ò mọ̀ kankan. Bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ àgbà ò mọ̀ kankan. Èmi ni mo mọ̀. Ṣùgbọ́n nígbà tí ìwé ìrìnnà náà ò bọ̀ sí tán ni èmi tó mọ̀. Mo sọ fún mi nígbà tí ìwé ìrìnnà tán fi ṣeré ọ̀rẹ́ bàbá rẹ̀ àgbà yìí. Nígbà tí ìwé ìrìnnà ò bọ̀ sí owó tán ni mo dá padà tí mo dá padà. Èmi ò mọ̀ pé bàbá rẹ̀ ni gangan ni ó gbowó ètò náà. Òun bá gba ìlú àwọn lọ. Òun lọ sí ìdí òrìṣà kan tó wà nílùú òrìṣà Akọ̀yà. Ibẹ̀ ni mo ti fún òrìṣà Akọ̀yà ní tó máa ń gbà. Tí òun dẹ̀ sọ pé ẹni tó gbowó lọ́wọ́ ọmọ mi tí ò bá ṣe ìwé ìrìnnà ó sì lè rí pé òun ó dáwó padà ìdá 100 padà nú owó yìí tí ó sì dá padà wípé kí gbogbo tó bá fowó náà ṣe nǹkan náà ni kó ṣekú pa. Lẹ́yìn ìgbà tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ wá kú nínú ìjàmbá ọkọ̀ ni òun wá lálàá lòun wá rí pé bàbá rẹ̀ gangan ni ó gbowó òun lọ́wọ́ ọmọ òun pé òrìṣà Akọ̀yà ló gbé àlà náà wá pé ọkọ̀ tí bàbá rẹ̀ sì náà fowó ó rà pé òun ló ti pa ìyá rẹ̀ àti bàbá rẹ̀. Ọ̀rẹ́ bàbá rẹ̀ àgbà bẹ̀bẹ̀ ní ká má bínú tóun bá mọ̀ pé bàbá rẹ̀ ni òun ò ní lọ síbi òrìṣà Akọ̀yà ṣebí òun kàn wá fẹjọ́ sùn ìfún ti rò pé ọmọ òun náà ni àwọn mọ̀ bí àwọn ò sì sọ sí ọ̀rọ̀ ìdùn wà púpọ̀ ṣùgbọ́n kò sí ní ta fẹ́ ṣe. Adùnọlá diwọ́ mọ́rí ó diwọ́ fẹ́ máa sunkún ìyá rẹ̀ ní tí mo sọ fún ẹ ní pé kó má kánjú sí nǹkan kan lé ayé o. So gbọ́ Adùnọlá tó ní mo tún ní béèrè mi tí máa béèrè mo ti gbọ́ já sáré lọ sí àwọn kankan tí a fẹ́ ṣe náà. Ọ̀rẹ́ mi àwọn ìbéèrè wo tún ni Adùnọlá tún béèrè kí ló tún ṣẹlẹ̀ ní ìbéèrè so ìtàn sì ń tẹ̀síwájú. So ẹ má gbàgbé láti bá wa pín láti bá wa share láti bá wa comment láti bá wa draw opinion yín sí comment section ẹ dẹ̀ bá wa pín kó lọ fà ẹ ṣé o ẹ má tẹ̀lé wa lọ.